ọmọ ẹja fẹsẹ̀ wé ọmọ ẹja fi wéwù àwọn ará ọmọ ẹja tó fẹ́ ṣe lẹ́nìí ní ẹ̀rọ jíbádé ọ̀run mi là ní kájọ ọ̀rẹ́ sí ó náà wọ́n á dẹ̀ gèrè ọ̀wọ́n á dẹ̀ wọ̀ àwọn ọlọ́mọ ṣe lẹ́nìí ní ọmọ ẹja àwa wáwo àbàrà wo mú àwa wáwo délẹ̀ yí ìrẹ́fú àwa wo délẹ̀ yí ìrẹ́fú ẹ̀kí rẹ̀ kíkẹ́ mi kò òrìṣà lọ́nà òrìṣà lábá níbo ni mo ń lọ mo ní mo ń lọ ní ayé ni o ó náà kù àti máa gbélé gbọ́ mo ná ọmọ ẹyẹ oko ló gbé lọ ọmọ ẹyẹ oko afọwọ́wé ọmọ ẹyẹ oko afẹsẹ̀ wé ọmọ ẹyẹ oko afìwéwéwù àwọn ará ọmọ ẹyẹ oko tó lóun fẹ́ ṣe lé nìyẹn ẹ̀yin ọmọ adébálé ọ̀run mi là ní kájọ ọ̀rẹ́ sí ó ná àwọn òkùnkùn ọdẹ àwọn tàfàtàfà àwọn ọlọ́pàá ṣe lẹ́yìn ní ọmọ ẹyẹ oko àwa wo bàtúwà wo mú mọ́ àwa wo délẹ̀ yí ìrẹ́fú àwa wo délẹ̀ yí ìrẹ́fú bẹ̀kí rẹ̀ kíkí kò òrìṣà lọ́nà òrìṣà ńlá níbo lè mí lọ mo ní mo tún lọ ní ayé ni ó dàpọ̀ àti máa gbẹ́lẹ̀ kọ́ mo ná ọmọ ẹran oko lóko ọmọ ẹranko afọwọ́wé ọmọ ẹranko afẹsẹ̀ wé ọmọ ẹranko afìwéwéwù òkú ẹyin ọmọ ajíbádé ṣe wá rán wọn ṣe ẹranko ṣe ènìyàn tọ́ba náà wọ́n ṣe lẹ́nìí ní yín ọ̀run mi là ní ṣe ní kẹ́ẹ̀jọ ọ̀rẹ́ sí ó ní àwọn ògbógbó ọdẹ àwọn tàfàtàfà àwọn ọlọ́mọ ṣe lẹ́nìí ní ọmọ ẹranko wọn. ọmọ wa fọwọ́ wé ọmọ wa fẹsẹ̀ wé ọmọ wa fi wéwù àwọn ará ọmọ ẹran tó fẹ́ ṣe lẹ́yìn ní ibà ọ̀run mi là ní kájọ ọ̀rẹ́ sí tábàárọ̀ wọn ènìyàn tọ́nà fẹ́ ṣe lẹ́yìn ní ọ̀run mi là ní kájọ ọ̀rẹ́ sí ó ná àwọn aláàsán àwọn onígèdè àwọn alápèpá àwọn alátàpá àwọn alásàpá ọ̀run mi là ní àwọn ọlọ́mọ ṣe léwu elédìí ìlú gbogbo wọn ìgbàlewé abirikolo ọ̀rọ̀ ìlú dàṣì mọ̀ ní báyìí kábíyèsí ọlọ́lọ́dẹ sunday kẹfà ṣe sísà. gbogbo ẹ̀yin tẹ́ wá bá àwọn ọmọ ajíbádé tẹ́ wá bá wọn ṣe ìnáwó lẹ́nu adébíláyọ̀ gbogbo apáta la máa padà sílé wa láyọ̀ o gbogbo èyí tí wọ́n wí arọ̀ àárọ̀ mọ́ o èyí tí wọ́n sọ sówó àṣẹ sówó èyí tí wọ́n ṣe sọ́lá àṣẹ sọ́lá èyí tí wọ́n ṣe sálọ̀ àṣẹ sáyọ̀ gbogbo ọmọ ajíbádé pátá ẹnìwówó tì ó gbogbo àwa tá a wá bá wọn ṣe ànìwówó tì ó torí párìrà ò ní jẹ́ ká ra owó àrìrà ò ní jẹ́ ká ra ọlá àrìrà ò ní jẹ́ ká ra ọrọ̀ àrìrà ò ní jẹ́ ká ra èrè gbogbo nítorí pé ìran agbé wọn kì í ra aró ìran àdúgbò wọn kì í ra oṣù ìran odídẹrẹ́ wọn kì í ra epo ìran lékèlékè wọn kì í ra ẹfun àdìláwọn owó àdìláwọn ọlá àbáwọn ṣọdún yìí àtún ṣàmọdún òun lówó lọlá láyọ̀ dídúdú àbí bákọ. ó ṣe kó níjà ìṣe ohun tí a bá dọ̀rọ̀ ilé oṣù. On stage. ọlọ́lá dé ní sá. Ọlọ́wọ́ gbà ìdígbòrò ìmọ̀ràn tá ò yẹ sí wa abínú ẹni lè pẹ́ ìdáká lọ́dọ̀ nílò òṣèlú olówó. Òṣèlú
ẹgbẹ́ dúdú rà sí oṣù. Adéwọ́lá ọ̀gá ti gbàgbé. Ìpele fún ìpalẹ̀ àbáyé. Gbogbo ọ̀sán wọn wà ní wọn ní ojú níbi. Thank you.